ẹ̀yin ènìyàn wa wọ́n ti rán oyin sí àwọn APC níbi convention wọn o iṣẹ́ oyin ni wọ́n rán sí wọn ṣé pé iṣẹ́ oyin ṣì wà tá à ń wá àwọn tó máa rán oyin sí àwọn agbésùmọ̀mí nínú igbó ní gbogbo àwọn ibùbá tí wọ́n kó sílẹ̀ Yorùbá láòrí ni wọn ò rí iṣẹ́ oyin láti yọ ọdún ìsẹ́yìn tó a ti ń pariwo ta ló ní iṣẹ́ oyin o ẹ bá wa rán iṣẹ́ oyin fún àwọn tó ń pa ará ìlú tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n lé àwọn èèyàn lóko ẹ̀yin ènìyàn wa àwọn ẹgbẹ́ APC lẹ́ ń wò yìí níbi convention tí wọ́n ṣe lánàá ni o ni olúkálukú bá ń sá kàbàkàbà ló wá di gbàgbós woro sí woro ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ àwọn náà lẹ́ ń wò yẹn iṣẹ́ oyin ni wọ́n rán sí wọn o oyin bò wọ́n ní pápá ìṣeré ibi tí wọ́n kóra wọn jọ sí o tí wọ́n ti ń ṣe convention o ẹ bá wa wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ o. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa rí ìyẹn ni wípé iṣẹ́ oyin ṣì kù sínú ìlú nínú Nàìjíríà ṣé nílẹ̀ Yorùbá ṣé pé iṣẹ́ oyin wà ṣùgbọ́n wà ló ti di tó olóṣèlú báyìí wọ́n rán iṣẹ́ oyin síra wọn o ṣé ẹ rí kan tá à ń sọ Yorùbá ẹ jẹ́ ká dìde lójú oorun wa ẹ wo ẹ̀yin tí ẹ rí iṣẹ́ oyin ṣe ẹ dákun ẹ bá wa ṣe ẹ bá wa gbìyànjú ẹ gbogbo àwọn ibùbá agbésùmọ̀mí tó wà ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn ìlú ẹ wo ìlú kan lẹ̀ ń wò yìí Òmùpó Òkè Ọ̀yàn gbogbo ibẹ̀ làwọn aráàlú ti sá lọ gbogbo àwọn agbègbè tí wọ́n ti ya wọ̀ tán lé àwọn èèyàn ẹ bá wa rán iṣẹ́ oyin síbẹ̀ kẹ́ ẹ lé gbogbo àwọn kinní burúkú wọ̀nyí kúrò àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa ará ìlú ẹ̀yin ènìyàn wa ẹ wo ṣẹ̀dá arákùnrin mọ́ Alẹ́sì kéèsì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ti dé orí tábìlì àwọn ní Washington DC ẹ wo Alẹ́sì ti padà wá o Observer America military America tó wá ní ọdún tó kọjá ó ti sọ̀rọ̀ o lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ní Aguruwa Rukuba ní Plateau Jos lọ́hùn níbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ṣòro bíi àgbọn tí wọ́n ya bo ìlú yìí ní nǹkan bíi aago 8 alẹ́ àná níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o tí wọ́n ya wọ ìlú Arugua ní Rukuba ní Jos ní Plateau ó sọ̀rọ̀ ó ní for how long are you going to deny genocide ìyẹn ní ààrẹ Tinubu ló ń bá sọ̀rọ̀ ó ní ààrẹ Tinubu ó ní you are going to regret this o ọ̀rọ̀ lálẹ́lẹ́ yìí o ó ní ààrẹ Tinubu tó bá wá nǹkan ṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí ó ló máa lẹ́yìn o ẹ wo arákùnrin yẹn ni a máa fi ohùn sí bákan náà ni gbogbo bí wọ́n ṣe kọlu Jos lánàá á fi ohùn sí kẹ́ bá wa gbọ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ lánàá ìyẹn ni àná tó jẹ́ ọjọ́ 29 oṣù kẹta 2026 ṣàbẹ̀ pé wọ́n sọ pé àwọn máa ṣe ìkọlù ní on the 28 máàṣì àná ni gbogbo ọmọlẹ́yìn Kristi ni wọ́n ń wọ́de ni wọ́n jáde síta ni wọ́n ń ṣe ọdún àyájọ́ ìmọ̀ ọ̀pẹ gẹ́gẹ́ bí ìlànà ti ẹlẹ́sìn Kristẹni wọ́n dẹ̀ sọ pé àwọn máa ṣe ìkọlù ní 28 àmọ́ àti on the 20 oṣù ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ìkọlù ní ìpínlẹ̀ Kwara o Jos ni wọ́n ti lọ ṣe ìkọlù sí wọn lánàá tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí gan gọ́vnà ìpínlẹ̀ Plateau lọ́hùn wọ́n ti impose curfew ti wà ń bẹ̀ 48 hours curfew òun náà lè bá wa wò ó jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́rọ̀ tí Alex sọ sí ìjọba Nàìjíríà bó ṣe fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Tinubu wípé for how long are you going to deny genocide in your country ọjọ́ wo lẹ fẹ́ máa dáwọ́ bò ó ní ọjọ́ wo ni wọ́n fẹ́ dáwọ́ bò dá o yẹ ká gbọ́. In Kabul, they just murdered over 10 people. Innocent Christians. On Palm Sunday. Tinubu, where are you? As your people are slaughtered in the night. As you sit in Aso Rock and you do absolutely nothing. You allow your people to be killed again and again and again and again. When will it stop? When will you hear the cries of Nigerians, of Christians? You can no longer deny genocide. They're being slaughtered. And you say there's no issue. You will regret what you are doing. ẹ̀yin ènìyàn wa ṣe bá wa gbọ́ ọ̀rọ̀ tó sọ
Washington DC gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná ti débẹ̀ o torí aago 9 alẹ́ àná ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n ya wọ ìlú yìí Arugan Rukuba ní Jos Plateau tí wọ́n pa púpọ̀ àwọn ènìyàn. Jẹ́ ká tẹ́tí ńlẹ̀ kẹ́ bá wa gbọ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ ní dédé aago 9 alẹ́ àná. Jesus! Atikisha gomtani. Nagor kuba fire bandit. Jesus. Siang, siang, bullets. Siang. Siang. Jesus. Atikisha gomtani. Nagor kuba fire bandit. Now people do it and shoot like this. Now people they boot like this. Even front. Jesus. Even front. Now people do it and shoot like this. Now people they boot like this. Even front. Jesus. Even front. ẹ̀yin ènìyàn wa gẹ́gẹ́ bí ìròyìn tó ń jáde lé ní 30 ọjọ́ nínú oṣù kẹta 2026 torí pé àná tó jẹ́ ọjọ́ 29 oṣù kẹta 2026 tó jẹ́ ọjọ́ àìkú ìsinmi ọ̀pẹ fún ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni wọ́n ya wọ ọ̀dọ̀ wọn tí wọ́n lọ ṣe ìkọlù síbẹ̀ o. Ìròyìn tó ń jáde lọ́wọ́ náà ni wípé iye àwọn èèyàn tí wọ́n pa wọ́n tó bí 40 ènìyàn yẹn ni 40 people tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa yánnayànna. Ìròyìn náà lè bá wa ń wò yín lójú amóhùnmáwòrán Sunday Massacre ní Jos Plateau. Bí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bí wọ́n ṣe ń ṣe ìwọ́de ìsinmi ọ̀pẹ Palm Sunday ni wọ́n ya bò wọ́n tí wọ́n sì ṣe ìkọlù. Wọ́n pa tó ènìyàn tó tó 40 tí ọ̀pọ̀ èèyàn sì farapa yánnayànna. Ṣẹ́rí kan tá à ń sọ kí ló ní mọ̀lẹ́ kó ṣàánú fún wa wọ́n fẹ́ wá islamize inú ìlú yìí ni o. Yorùbá jí máa sùn. ẹ̀yin ènìyàn wa orí ìkànnì tuntun tá a wà yìí ẹ bá wa gbìyànjú láti máa subscribe bẹ́ẹ̀ bá ti rí ètò wa ẹ bá wa pín ẹ bá wa tẹ love and like ẹ share ẹ comment ẹ fi èròǹgbà yín sí abẹ́ ọ̀rọ̀ àríwísí káwa náà ká fi mọ èròǹgbà yín lórí àwọn ètò tá a mú wá lọ́lọ́kan òjọ̀kan fún wa wípé ìran Yorùbá a nílò láti jí lójú oorun wa ẹ máa bá wa pín Àṣàkẹ́ TV show Àṣàkẹ́ international Àṣàkẹ́ oníwèé ìròyìn Àṣàkẹ́ TV show Àṣàkẹ́ TV Àṣàkẹ́ TV news gbogbo Àṣàkẹ́ òun là ń jẹ́ ẹ máa tẹ̀lé wa ní orí ìkànnì yìí bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Please kindly subscribe share and comment. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa tẹ́tílẹ̀ bí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gbàgbàgbà wọ́n ń ṣa ọta ìbọn nílẹ̀ báyìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú ènìyàn. Ìdí nìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí tí gọ́vnà ìpínlẹ̀ Plateau tí wọ́n fi impose curfew 48 hours òfin kónílégbélé wípé nítorí ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí táwọn agbésùnmọ̀bí tí wọ́n ṣe rí nǹkan tá à ń sọ wípé ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà gẹ́gẹ́ bí ohun tí Alex sọ ìyẹn ní America Observer Military gẹ́gẹ́ bí nǹkan tó sọ ìjọ wo ni wọ́n fẹ́ dáwọ́ bo ìpànìyàn yìí dà tí ó tẹ̀ ṣe ń dáwọ́ bò mọ́ ni nǹkan tó ti lè dé ọ̀dọ̀ Amẹ́ríkà tí gbogbo àgbáyé ti rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan tí arákùnrin fi sọ wípé wọn ò gbé ìgbésẹ̀ wọn ò ṣe kankan ṣàdákẹ́ wọ́n ṣàsọ wípé 2027 election ṣé ọ̀rọ̀ 2027 election ló wà nílẹ̀ yìí ni ìgbà tó máa di àná tí bàbá Tinubu tí wọ́n náà wọ́n ṣe happy birthday 74 wọn
wọ́n ní àwọn oṣù àwọn akóńlẹ̀ fún àwọn ológun, àwọn wooden soldier, àwọn opó wọn, àwọn ìyàwó wọn. Kí ló tẹ́ ẹ̀yin ò fi owó ńlẹ̀ kẹ́yìn fi prevent, kẹ́yìn fi dáàbò bo àwọn ará ìlú àtàwọn ológun gan, kí ìṣẹ̀lẹ̀ kí ìkọlù kó má bàa ṣẹlẹ̀ débi pé ẹ wàá gbowó sílẹ̀ láti fi tọ́jú àwọn tó bá pa. Owó tẹ́ fẹ́ gbé sílẹ̀ yẹn ẹ ṣe fi pèsè ètò ààbò sínú ìlú. Àti ẹ̀ ń sọ̀rọ̀ tilẹ̀ Yorùbá wípé àwọn owó oṣù yín tẹ́ ẹ sọ yẹn ẹ kó jọ gbogbo yín, àtọba àti ìjòyè àti gọ́vnà àti rẹ́ẹ̀pù, bójú owó oṣù 6 ni ẹ kó papọ̀ kẹ́ ẹ fi ṣe nǹkan sílẹ̀ Yorùbá, ẹ fi pèsè ètò ààbò. Ṣé ẹ rí bó ṣe ń ṣẹlẹ̀ o? Ẹ̀yin ènìyàn wa, ìlú Òmùpó lẹ̀ ń wò yìí o. Látàrí àwọn ìkọlù tí wọ́n ń ṣe káàkiri ìlú Òmùpó, kò sí ẹyẹ nìkan bẹ̀ mọ́, oníkálukú wọn ti sá. Àwọn tó kù àwọn lẹ́rí ní orí, wọ́n wà lórí machine tí wọ́n ti ń lọ. Ìlú Òmùpó, Òkè Ọ̀yàn, ẹ jẹ́ ká fi ohùn sí ìlú Òmùpó ní ìpínlẹ̀ Kwara kẹ́ bá wa wò nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn èèyàn ti sá lọ. Ṣé ẹ ti rí bá ọ̀gá ojú ọ̀nà Òmùgọ̀ nìyẹn o, Òmùgọ̀ nìyẹn rí bá kò sẹ́dá kan ní ìlú mọ́, ìlú ti tú wàláhì tàláhì. Ẹ bá níbi tá a lọ kó saka gan, ẹ bá yìí dáhùn ọlọ́dẹ ṣe ń yìnbọn wọ̀ dáhùn ọlọ́pàá wàláhì. Ẹ ti rí Òmùgọ̀ nù o, ìlú ti tú yẹ́yẹ́ kò sẹ́ ẹ̀rí àwọn kò sẹ́yìn kan ní ìlú mọ́ wàláhì. Àbẹ́ ẹ̀rí ni ìlú tó yẹ pé ó pọ̀ gan. Ẹ ti rí bá ọ̀gá ẹ rí gbogbo mọ́ọ̀sì gan ti tilẹ̀kùn gbogbo lé. Ẹ ti rí ẹ ti rí Òmùgọ̀ bíi tí Òmùgọ̀ tí kí ló kọ rẹ̀ láti kóyàn níjọ Sunday tó lọ yẹn ó nìyẹn nínú chọ́ọ̀chì. Ẹ ti bá ibẹ̀ láwà yìí o, ó pẹ́ ti dáni tilẹ̀ láti sọ́wọ́ márùn-ún wàláhì. Tẹ́tẹ́ níbi láti kó sakasẹ́ ẹ o, lẹ́yìn àwọn bàbá tó wá gbowó lọ́wọ́ wa yẹn, àwọn bàbá gan ẹ̀rọ ń sọ wa ní. Ẹ ti bá ẹ ti rí àwọn ọlọ́pàá tó wà lọ́ọ̀kan àwọn nìkan ló kù nínú Òmùgọ̀ wọn. Ẹ ti rí chọ́ọ̀chì bíi tí láti yìnbọn láti gbé yàn jọ Sunday yẹn, ibẹ̀ ládé ló Òmùgọ̀ báyìí. Ẹ ti rí wọn ilé àwọn pásítọ̀ yẹn nu. Ìlú ti tú, Ọlọ́run ṣàánú wa ló màrán, gbogbo ẹ ti sáwọ́ màrán o. Ọ̀gá sẹ́ ibi tẹ́ ìwà báyìí nísinsìnyí ní mọ kó bọ̀ báyìí. Ẹ ti bá ẹ wojú ọ̀tá níbi ara ṣọ́ọ̀ṣì. Ẹ ti rí wọn ẹ wo Ọlọ́run ṣàánú wa ní o. Ẹ ti bá ara wọn ní ìdú ẹrù báyìí wọ́n sá lọ́nu. Ẹ ti rí wọn ẹ ti bá wọn kálukú ti sá. Ẹ ti rí Ọlọ́run ṣàánú wa ní o. Ẹ ti bá Òmùgọ̀ lára báyìí àwọn náà rántí lọlé mọ́ fàdúrà ràn wá lọ́wọ́ o, ẹ mọ́ fàdúrà ràn wá lọ́wọ́ o, ọmọ kó wa o, kò sówó ńlẹ̀ o. Jẹ́ ká tẹ̀léra wọn. Ṣé tí rí sáǹdì pa? Àwọn tìsàlẹ̀ ti lọ. Èmi náà ni mo sẹ́ndì ta ni. Ọkú mọ gbogbo mọ́tò ni mo lọ, àwọn kan tẹ̀ tí lọ ní ìsàlẹ̀. Ẹ tí ì débẹ̀ o, ẹ tí ì débẹ̀, mo ṣẹ̀ṣẹ̀ ń lọ bẹ̀ ni o. Ṣé bá wa rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Ìlú Òmùpó yìí, ibẹ̀ ni wọ́n ti ṣe ìkọlù sí ilé ìjọsìn ECWA tí wọ́n ti kó àwọn èèyàn 8 lọ pẹ̀lú ìyàwó pásítọ̀ tí wọ́n ní kó mú 1 billion wá ní 20 oṣù yìí, ìyẹn ní ọjọ́ àìkú eléyìí tó kọjá. 20 oṣù yìí ni wọ́n ṣe ìkọlù síbẹ̀.
ìlú Òkè Ọ̀yàn náà lẹ ń wò yìí o, níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn táwọn èèyàn ti sá lọ, tí wọ́n kó ìyàwó pásítọ̀ lọ àtàwọn 9. ìlú yẹn nìyẹn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn lórúkálukú ti kó báàgì ẹ̀, èyí tó dúró gbé báàgì dúró gbé, èyí tó tẹ̀ dúró. Ẹ wo mọ́ṣáláṣí nìyẹn tó empty, mosque kò sẹ́yàn ń bẹ̀ mọ́. Nǹkan tá a fi ń sọ fún wa ni pé ẹ má jẹ́ ká ja ìjà ẹ̀sìn, ká má bára wa jà. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? So àti chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí èèyàn mélòó ló wà mẹ́ tó jọ́sìn mọ́? Kan tá à ń sọ fún, tó bá dé, tó bá ṣẹlẹ̀ tán, kò sẹ́nìkan tó fẹ́ dúró, àbí? So kí la wá bára wa ń jà fún? Ju wípé kájọ mójútó ọ̀rọ̀ ètò ààbò, wípé àwọn tó fẹ́ gbalẹ̀ wọ́n ti wà nínú ìlú. Àwa ní kẹjẹ́ ká múra bá a ṣe fẹ́ gbára wa. Òun ló ṣẹlẹ̀ yìí o. Mọ́ṣáláṣí nìyẹn, wọ́n ló empty, kò sí èèyàn ń bẹ̀ mọ́. Ẹ kí ló dé tí àwọn èèyàn ò dúró? Kí ló dé tí àwọn èèyàn ò dúró? Kò sẹ́ni ọ̀kan tó dúró ń bẹ̀ o. Ìta fi ní Yorùbá jẹ́ ká ronú ara wa nìyẹn. Ẹ wo gbogbo àwọn nǹkan tó yẹ kọ́ mú tó nínú ìlú, òun lẹ̀ ń wò yìí o. Ẹ wo Òde Lẹ́mọ, hospital tó wà ń bẹ̀ tó yẹ pé Ọlábísí Ọ̀nàbànjọ àwọn ni wọ́n kọ́ hospital yẹn ní 1980. Ìgbà tí wọ́n kọ́ hospital yẹn, wọ́n ní òun ni the best hospital nígbà yẹn lọ́hùn. Ẹ wá wò báyìí, ẹ wo kan tí wọ́n sọdá. Jẹ́ ká fi ohùn síkẹ́ bá wa wò bí wọ́n ṣe lọ ṣe àfihàn ẹ̀. Ṣé bí ó ṣe yẹ kí ilé ìwòsàn ṣe wà lélẹ́yìí? Àwọn eléyìí tí wọ́n dé bá tó yẹ kí wọ́n máa túnṣe, wọ́n wá sọ pé àwọn ń kọ́ mi o. Eléyìí tí wọ́n kọ́ yẹn gan kò wá ní lórí, kò ní alá, kò ní ríbì kan dúró sí. Eléyìí tó yẹ kí wọ́n túnṣe, kọ́ dẹ̀ máa mú ìlú kan máa túnṣe, gbogbo ẹ̀ wá fi ń lẹ̀. Ẹ wo hospital yẹn, kò sí. Ẹ jẹ́ ká wò. Colonel Olabisi Onabanjo in 1980. It was a joyful event all over the town of Odelemo and neighboring communities. The hospital was one of the biggest in Ogun State as at that time because it serves more than 10 communities such as Imota, Abatiwa, Gushemade, Igboshagba, Ewulemo, and so on and so forth. The structure of the building as well as the equipment were of international standard. Doctors and consultants were majorly white. The desire of people were so high due to the standard of the hospital. This made people to request that the health center be upgraded to a general hospital in the year 2003 during the regime of Aremo Olusegun Oshoba as the executive governor of Ogun State. It is a pity that since the upgrade, the status of the general hospital was degenerating to a deteriorating stage. It was something many people could not figure out that led to total neglect after the tenure of Aremo Olusegun Oshoba up till the current administration. It was since then a situation of referring patients to Shagam for treatment due to non-availability of doctors and non-availability of drugs and equipment. Series of actions have been taking place by the community, writing of letters, dialogue, meetings, and so on. But unfortunately, there was no positive response. The people of Odelemo is appealing to the state governor of the state, Prince Dr. Dapo Abiodun Emefaro, to send representative of the Health Service Commission for inspection and possible renovation, and at the same time, for them to reinstate the facility to a 15 standard. No other person. So, ẹ bá wa sọ fún wọn lókè lọ́hùn-ún. Àwa ń bí o. Eléyìí ò ṣe é gbé kúrò ń bí mọ́. So, kàn bá wa bójútó, kàn bá wa tọ́jú ẹ̀. Staffing, drugs, whatever is. Kó máa jẹ́ state hospital. Ṣé bá wa rí bẹ́ẹ̀? Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, ojúṣe àwọn òwò ni láti máa tú àwọn nǹkan báwọn ìṣe. Gómìnà. Bó tó bá ti wá débẹ̀, ẹlòmíì á la ọ̀nà apá ọ̀tún á là kalẹ̀. Tó bá débẹ̀, á ní ẹni tó ń bá ń bọ̀, òun ni kò parí ẹ̀, òun náà á mú nǹkan míì gbọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí 1980 as at that time best hospital ni. Ẹ wá wò léni, ẹ wo bó ṣe rí. Bó ṣe ṣẹlẹ̀ sí hospital ìgẹ́lẹ́ náà ló ṣẹlẹ̀ sáwọn ilé ìwé o.
àwọn ilé ìwé ti ìjọba bí wọ́n ṣe pátì nìyẹn. Eléyìí tó bá wá ní owó tó ti rí owó kó jẹ wọ́n wá lọ dá ilé ìwé kalẹ̀ wọ́n náà dá private school, ṣùgbọ́n eléyìí tó jẹ́ ti ìjọba tí mẹ̀kúnnù ń lọ wọn ò ní mójútó torí pé ẹ̀yin ò ti ní àwọn ọmọ tó ń gba ìwòsàn bẹ́ẹ̀, ẹ̀yin fúnra yín ẹ̀ gba ètò ìwòsàn bẹ́ẹ̀. Báwo ni adarí tó bá ti wà nínú ìlú tó ń darí ọmọ ẹ̀ ò lọ iléèwé níbẹ̀, ìwọ gan ò gba ètò ìwòsàn níbẹ̀, ọmọ ẹ̀ ò gba ètò ìwòsàn níbẹ̀, ẹjọ́ àpẹẹrẹ wo nìyẹn wípé irú ẹni bẹ́ẹ̀ adarí gidi ni. Gbogbo wọn pátá ilé ìwé nínú ìlú yẹn ló yẹ káwọn ọmọ wọn máa lọ, ètò ìwòsàn nínú ìlú yẹn ibẹ̀ ló yẹ káwọn náà ti máa gba ètò ìwòsàn. Ìyẹn náà fi mọ good leader is an example of a good leader. Nítorí àwọn adarí wọ̀nyí tí ọmọ wọn bá ń lọ àwọn iléèwé wọ̀nyẹn wọ́n á rántí àti túnṣe, tí àwọn náà bá ń lo àwọn ilé ìwòsàn wọ̀nyí wọ́n á lè rántí àti túnṣe, ṣùgbọ́n nígbà tí wọn ò ti lò yẹn wọ́n fi ń lẹ̀ pàtẹ́pẹ́ ará ìlú ló ń lò ó ní gbogbo ẹ̀ fi dà bó ṣe dà yìí. Ẹni wo gbogbo àwọn ilẹ̀ adúláwọ̀ aṣètò kan níbí lálẹ́ àná ẹgbọ́n gbà tí bàbá wa kan pè wọlé wípé hospital mi tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ní ìlú tí mo wà yìí ni o, ní agbègbè àwọn, mo ní kó bá mi sẹ́ndì fídíò yẹn màá wá lò fún wa kẹ́ ẹ bá wa rí. Wọn ò kí máa ń pa àwọn hospital tì, wọ́n máa renovate ẹ̀, wọ́n á ti kó oríṣiríṣi àwọn nǹkan tuntun ìgbàlódé míì tí wọ́n ti ń lò báyìí wọ́n á ti kó sí. Tẹ́pẹ́tẹ́ ẹ bá débẹ̀ àwòṣífìlà ni, ṣùgbọ́n lọ́dọ̀ wa wọ́n máa pátì ẹyẹlé eku ẹdìyẹ la máa yé síbẹ̀. Ṣó dáa? The same thing UCH ẹ wo hospital UCH Ìbàdàn wọ́n já iná mọ́ wọn lórí, wọ́n dẹ̀ ní rẹ́ẹ̀pù ní ìpínlẹ̀ yẹn, wọ́n ní gọ́vnọ̀, wọ́n ní sínétọ̀, ṣùgbọ́n the same set of people yìí ni wọ́n ti kóra wọn bọ́ọ̀tà báyìí wọ́n ti ní kẹ́ máa campaign fáwọn kẹ́ dìbò fáwọn. Ṣùgbọ́n kan tó jẹ́ ti ìlú àpapọ̀ wa tó yẹ kó jẹ́ àǹfààní fún gbogbo wa wọn ò túnṣe o, wọ́n fi ń lẹ̀ owó tó yẹ kó fi túnṣe wọ́n á gbé lọ òkè òkun, wọ́n á lọ kọ́ ilé ìwòsàn síbẹ̀, wọ́n á kọ́ ilé ìwé síbẹ̀, wọ́n á ṣe oríṣiríṣi ilé ìtajà lọ́tún lọ́sì wọ́n á ṣe síbẹ̀, wọ́n á gbé ti àwọn ọmọ wọn àbí kó gbé ti ara àwọn followers wọn. Wọ́n ní gáǹgì kiri jẹ́pẹ́tẹ́ bá ti rí àwọn tó ti ń gbẹnu wọn sọ̀rọ̀ wọ́n ti lọ rí nǹkan ribiribi mọ́lẹ̀ síbẹ̀ kó bá wọn máa mọ́nítọ̀ ẹ̀ ní allegedly. Níta ní a gbọ́dọ̀ fi dìde kájí lójú oorun wa nìyẹn. Ẹ wo àwọn ìlú wọ̀nyẹn báyìí bó ṣe dàwòrò. Ẹ wo Plateau wọ́n sọ wípé àwọn máa ṣe ìkọlù, ṣé wọ́n ti wá ṣe ìkọlù báyìí? Ṣé ẹ mọ̀ iye àwọn èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ báyìí? Lẹ́yìn nígbà tílẹ̀ máa mọ̀ ni gọ́vnà Plateau ni wọ́n impose curfew 48 hours curfew òun ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ojú ọ̀la fẹ́ ṣe léyìí dá. Ẹ gbọ́ nǹkan tí Alex sọ. Ààrẹ Tinubu wọ́n ní nǹkan tẹ́ ń ṣe yìí wọ́n ní ó máa lẹ́yìn o pé kẹ́ ẹ jẹ̀dá kẹ́ báyìí kí wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn. Ètò ààbò tẹ́lẹ̀ fẹ́ gbé sílẹ̀ Yorùbá àárín nǹkan kan bóyá ọdún ètò ààbò lẹ fẹ́ gbé sílẹ̀ àárín nǹkan kan wọ́n dẹ̀ ń pa àwọn ènìyàn. Òmù àrùn àbí òmùpó nìyẹn àwọn èèyàn ti kúrò. Ẹ gbọ́ ṣé òmù àrùn wà lẹ́gbẹ̀ẹ́ òmùpó ni? Ẹ̀yin tẹ́jọ́ mọ ìpínlẹ̀ Kwara ìlú wo ló wà lẹ́gbẹ̀ẹ́ òmùpó o? Torí òkè ọ̀yàn òun náà nìyẹn táwọn èèyàn ti sá kúrò. Èèyàn mélòó wọ́n fẹ́ kù sínú ìlú àti wípé bó ṣe ń lọ yẹn ibo ni wọ́n ń lọ? Ó kálukú ṣà ń kúrò nínú ìlú ni ẹlòmíì go ní lábàárí ibi tí wọ́n fẹ́ kó ẹrù lọ wọ́n ṣàmọ̀ pé àwọn ṣá kúrò níbí ibi tí wọ́n lọ gan ṣètò ààbò wà ńbẹ̀ ni ibo gan ni ètò ààbò wà nínú ìlú yẹn. Yorùbá ẹ jẹ́ ká dìde, Yorùbá jẹ́ ká ronú ara wa, jẹ́ ká jí lójú oorun wa. Ètò yìí dání ká mú wá fún wa ẹyẹ ni ọ wa bí ẹ ṣe ń gbọ́ wa tẹ́ ẹ̀ ń wò wá ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Ẹ ràn wá lọ́wọ́ lórí ìkànnì yìí o nípasẹ̀ àdúrà yín o àtìlẹ́yìn yín o. Lédùmarè á bá wa dúró ti gbogbo wa o. Àwọn ọmọ tí inú àbá láàánú pàdé o a ò ní dààmú o. Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ akọ́mọlédè, Àṣàkẹ́ international, Àṣàkẹ́ oníwèé ìròyìn, Àṣàkẹ́ gbogbo ẹ̀ là ń jẹ́. Ẹ bá wa subscribe, ẹ bá wa pín ètò wa. Àṣàkẹ́ TV show Oòduà gbé wa láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV show.